A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀, ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kejì ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dóòkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí gbogbo wàhálà rògbòdìyàn eléyìí tó ń súyọ nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí, aṣòfin tó tún jẹ́ agbẹnusọ wọn èyí tí wọ́n yọ kúrò nínú oṣù kínní ọdún yìí, Mudashiru Ajayi Obasa, òun mà ló ti padà sórí àga ọ̀hún lánàá nígbà tó ṣe ìpàdé fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n yọ kúrò lórí ipò gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 13 oṣù kínní ọdún tá a wà nínú rẹ̀ yìí. Mudashiru Obasa eléyìí tó jókòó sórí àga agbẹnusọ ọ̀hún lánàá tó sì ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣòfin 4 péré nígbà tí àwọn 26 yòókù tí oníkálukú wọn tí wọ́n kọ̀ jálẹ̀ láti wọ inú ilé aṣòfin náà fún ìpàdé eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago 3 di aago 3:30 ọ̀sán àná tí í ṣe ọjọ́ 27 nínú oṣù kejì ọdún yìí tí í ṣe ọjọ́bọ̀ Thursday. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, ẹni tó jẹ́ agbẹnusọ obìnrin èyí tó bọ́ sórí ipò lẹ́yìn tí wọ́n yọ Obasa kúrò, eyín arábìnrin Mojísọ́lá Miranda àti àwọn aṣòfin yòókù ni wọ́n dúró sínú ọgbà èyí tó jẹ́ tilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó níbi tí oníkálukú wọn tí wọ́n ti ń wòra wọn lójú nígbà tí Mudashiru Obasa tóun jókòó gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó pẹ̀lú àwọn aṣòfin 4 péré tí wọ́n sì ń tẹ̀síwájú nínú ìpàdé náà. Gẹ́gẹ́ bí ìròyìn ti fi lélẹ̀, Obasa èyí tó fi ìpájá ilẹ̀kùn wọlé aṣòfin ọ̀hún ló mú ọ̀pọ̀lọpọ̀ àgbàdo rògbòdìyàn háàhò sí ẹnu àwọn ènìyàn tó sì sọ wípé báyìí ó ní bàbá ti dé o, bàbá ti padà sórí ipò, àgbò tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá. Ó ní wọ́n bá yọ èèyàn lórí ipò, ó ní àwọn ìlànà àti òfin tó sì jẹ́ wípé òun ò jẹ̀bi ẹ̀sùn, ṣùgbọ́n báyìí ó ní agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Mudashiru Ajayi Obasa ó ti padà sórí ipò gẹ́gẹ́ bí Obasa ti sọ̀rọ̀ náà lánàá pẹ̀lú àwọn aṣòfin 4 péré èyí tí wọ́n jọ ṣe ìpàdé ọ̀hún. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigeria Labour Congress àti àwọn ẹ̀ka yòókù ni wọ́n ti ṣẹ́ ewélé ìyanṣẹ́lódì àti ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tí wọ́n fẹ́ ṣe ní ọjọ́ kìíní oṣù kẹta ọdún yìí gẹ́gẹ́ bí ìwọ́de ìfẹ̀hónúhàn lórí àfikún owó 50% nínú 100 tí àwọn ilé iṣẹ́ tí wọ́n ń pèsè àkókò ìbáraẹnisọ̀rọ̀ tí wọ́n fi kún àwọn ẹ̀ka àti ìlànà wọn bí àkókò ìpè àti àtẹ̀jíṣẹ́ tó fi mọ́ dátà àti àwọn ẹ̀yà ìmíì èyí tí owó ọ̀hún sì gara lásìkò tí a wà yìí pẹ̀lú bí ètò ọrọ̀ ajé Nàìjíríà bó ṣe dẹnu kọlẹ̀ tó ń ti àìríjẹ àìrímu èyí tó ń bá ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jà lábẹ́ àwọn ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àléfà báyìí. Ṣùgbọ́n lẹ́yìn àsọyépọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ àti àwọn ilé iṣẹ́ tí wọ́n ń pèsè àkókò ìbáraẹnisọ̀rọ̀ yìí èyí tí wọ́n ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n ti gbé kinní ọ̀hún kúrò ní ìdá 50 wá sí ìdá 45 35% ní owó tí wọ́n máa yọ báyìí, yàtọ̀ sí ìdá 50% èyí tí wọ́n ti ń yọ tẹ́lẹ̀, tí wọ́n sì ní irúfẹ́ nǹkan wọn yóò ṣẹlẹ̀ rí láti bí 20 ọdún sẹ́yìn tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti tẹ́wọ́ gba lílo ẹ̀rọ alágbèéká láyé ètò ìṣèjọba ààrẹ tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Wọ́n ní ṣùgbọ́n àsìkò ọ̀tẹ̀ akáyìn ńlàkàrà lóde eléegun o, èyí tó jẹ́ wípé gbogbo nǹkan ò fararọ mọ́ lórí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àìríjẹ àìrímu náà ni àwọn ilé iṣẹ́ yìí náà làwọn náà ti fi kún àsìkò wọn
látàrí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí àtowó dọ́là eléyìí tó ti na owó náírà ṣánlẹ̀, èyí tó sì jẹ́ kí gbogbo nǹkan kí ọ̀wọ́n gógó kó dé bá. ilé ẹjọ́ èyí tó ń rí sí ìwà ọ̀daràn fífi ọwọ́ àbùkù kan ènìyàn tàbí obìnrin láwùjọ èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ yìí òun mà ni wọ́n ti ju ẹni tó jẹ́ olùkọ́ kan nílé ẹ̀kọ́ gíga Adéníran Ògúnsọ̀yà College of Education èyí tó wà ní Ìjánikin, ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn olùkọ́ náà èyí tí wọ́n ti jù sí ẹ̀wọ̀n gbére báyìí. olùkọ́ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Kọláwọlé Múyìwá òun ló ti lọ wò wá o nínú ọgbà ẹ̀wọ̀n eléyìí tí ó ti lo dáúlà rẹ̀ tán látàrí wípé ó ní àjọṣepọ̀ onítìpátìkúùkù pẹ̀lú ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ obìnrin nínú ilé ẹ̀kọ́ náà. gẹ́gẹ́ bí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún, adájọ́ Ramon Oshodi èyí tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì kóró ojú sí ìwà tí olùkọ́ ọ̀hún tí wọ́n rí gẹ́gẹ́ bí ẹni rere láwùjọ, ṣùgbọ́n tó jẹ́ pé àwòkọ́ṣe búburú òun ni ìwà tó ń bẹ ní ọwọ́ rẹ̀. òun ló sọ wípé ìwà ètí ọ̀gbẹ́ni ọ̀hún wò eléyìí tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló fi hàn wípé lótìtọ́ àti lódodo ni olùkọ́ ọ̀hún Kọ́láwọlé Múyìwá òun ló jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án, èyí tó ní àjọṣepọ̀ onítìpátìkúùkù pẹ̀lú ọmọ akẹ́kọ̀ọ́ ọmọdébìnrin náà nínú ọgbà ilé ìwé ọ̀hún èyí tó wà ní ọ̀tọ̀ Ìjánikin ní ìpínlẹ̀ Èkó, pẹ̀lú àwọn ẹ̀rí kan èyí tó wà látọwọ́ àwọn obìnrin tó ń jà fún ẹ̀tọ́ ní àgbáńlá ayé. Caroline Ibe èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn aṣojú ẹ̀ka àjọ ọ̀hún tó wà ní ìlú Àgbádárìgì àti àwọn ẹlẹ́rìí tó fi mọ́ adájọ́ kan èyí tó tẹ́ pẹpẹ àwọn ẹ̀rí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo ni olùkọ́ ọ̀hún Kọ́láwọlé Múyìwá ló jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn ó. lákòótán nínú ìdájọ́ Ramon Oshodi ó ní pẹ̀lú àwọn ẹ̀rí èyí tí àwọn olùpẹ̀jọ́ àti atótónu látẹnu adájọ́ èyí tó jẹ́ agbẹjọ́rò ìjọba àti ti ẹni tí wọ́n bu ìwà búburú sí yìí fi hàn wípé ẹni tó jẹ́ olùkọ́ náà nílé ẹ̀kọ́ College of Education ọ̀hún ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. nípa ìdí èyí kó máa lọ rèé lo ìṣẹ̀mí rẹ̀ nínú ọgbà àhámọ́ títí tí ó fi darúgbó sí ibẹ̀. àwọn ọ̀rẹ́ méjì kan làwọn náà ti rí ẹ̀wọ̀n ọdún 7 he ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ìwà ìṣìlò ọgbà agbára àti mọ́tòmọ́tò èyí tí wọ́n wò sí ọlọ́kadà kan ní agbègbè Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. àwọn ọ̀rẹ́ méjì ọ̀hún èyí tí wọ́n porúkọ wọn ní Olúwaṣínà Wakil àti Yusufu Adéwálé, àwọn ni wọ́n fi ọwọ́ àbùkù ọwọ́ ẹ̀tẹ́ kan ọ̀gbẹ́ni ọlọ́kadà kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdulsalam Oyewale ní ojú ọ̀nà ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìjọba àpapọ̀ èyí tó wà ní Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ní ọjọ́ búburú yìí ni wọ́n ní Abdulsalam Oyewale ó gbé ọ̀kan sínú àwọn èèyàn tí ó gbé sórí ọ̀kadà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Usman. àwọn ni wọ́n ń lọ lójú ọ̀nà ọ̀hún síwájú kó tó di pé àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n tún kó àwọn èèyàn sínú ọkọ̀ yìí ni wọ́n wa ọkọ̀ kọjá lára ọ̀kadà alùpùpù rẹ̀ tí wọ́n sì dẹ́bù rẹ̀ níwájú, èyí tí wọ́n paná ọ̀kadà rẹ̀ tí wọ́n wọ kalẹ̀ kúrò lórí ọ̀kadà kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwọ́ ìyà fún Oyewale, èyí tí wọ́n na Oyewale títí tí ojú rẹ̀ tó sì da ẹ̀jẹ̀, èyí tí ojú ọ̀hún tó bàjẹ́ lẹ́yìn tí wọ́n gbé lọ ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìlú Ìbàdàn àti ní ìpínlẹ̀ Èkó fún ìtọ́jú, èyí tí wọ́n fi múlẹ̀ wípé ojú náà kò lè ṣiṣẹ́ dáadáa mọ́ látàrí nínú ànàjù èyí tí wọ́n ná èyí tí wọ́n sì fi ọwọ́ òfin mú àwọn ọ̀rẹ́ méjì náà lórí ìwà búburú àti àbùkù tí wọ́n fi kan Oyewale. láti ìgbà yìí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ látọdún 2022 títí di àná òde yìí síwájú ìdájọ́ ọ̀hún, èyí tí wọ́n ní àwọn ọ̀rẹ́ méjèèjì yìí lẹ́yìn ẹ̀rí tó fi hàn wọn yóò fi ẹ̀wọ̀n ọdún 7 jura kó lè kọ́ àwọn yòókù lẹ́kọ̀ọ́ lẹ́yìn ìdájọ́ náà.
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùdùn, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá tó ti ṣe gudugudu méje òun yàyà mẹ́fà lágbolé sinimá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, arábìnrin Fúnkẹ́ Akíndélé, òun mà ń ló ti ju àdúrà ọ̀rọ̀ kàbìtì kan sílẹ̀ báyìí wípé òun lè fi gbogbo ẹnu sọ ọ́ wípé àṣeyọrí tí òun ṣe yìí kì í ṣe lọ́lá ẹnìkankan bí kò ṣe lọ́lá Ọlọ́run, àti wípé òun ò ní ọ̀gá kankan èyí tó lè bọ́ sí ìta gbangba wípé látàrí àti látara rẹ̀ lòun ti ṣe oríire àbí tóun ti lo àlùyọ, bí kò ṣe wípé gbogbo ọpẹ́ ìyìn ògo òun dá padà sí ọ̀dọ̀ ọba adẹ́dàá èyí tó ń ti òun lẹ́yìn. Ó ní gbogbo ẹnu lòun lè fi sọ̀rọ̀ yìí. Ó ní ṣùgbọ́n lára àwọn olórin takasùfé kan ní orílẹ̀-èdè yìí tóun ò lè gbàgbé ipa èyí tó kó nínú ayé òun náà ni D'banj, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìwúrí èyí tó lè mú yàn ṣe àṣeyọrí ni D'banj máa fi ń ti òun lẹ́yìn nígbà náà lọ́hùn-ún, èyí tóun sì ní ìgbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ èyí tó jẹ́ wípé àwọn ọ̀rọ̀ yìí gan ń ló la ọ̀nà oríire sínú ayé òun. Ó ní ọ̀pọ̀lọpọ̀ sinimá kéékèèké àwọn ní péréte tó tún jẹ́ ọlọ́sẹ̀ọ̀sẹ̀ lòun ti ṣe síwájú kó tó di pé orí báwọn ṣe ò èyí tó ń gbé sinimá òun jáde lọ́dún 2008 ọdún 2009 èyí tó pè ní Jennifer. Ó ní láti ìgbà náà ní ọ̀nà àánú ọ̀nà ògo ló ti là sínú ayé òun, èyí tó sì sọ òun di ènìyàn pàtàkì láwùjọ àwọn òṣèré ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, Fúnkẹ́ Akíndélé tó sọ̀rọ̀ náà níbi ètò kan tí àwọn olùgbóhùnsáfẹ́fẹ́ ní ẹ̀ka tèdè òyìnbó àti taládàáni tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Èkó, ètò wọ́n pè ní MIPAN 2025. Níbẹ̀ ni Fúnkẹ́ Akíndélé ti sọ̀rọ̀ tó sì dá gbogbo ọpẹ́ ìyìn ògo padà sí ọ̀dọ̀ ọba adẹ́dàá èyí tó ṣe alátìlẹ́yìn rẹ̀ dé ilẹ̀ àṣeyọrí. Gẹ́gẹ́ bí Fúnkẹ́ Akíndélé bó ti sọ ọ̀rọ̀ náà lákòótán, ó wá rọ àwọn ènìyàn láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, bákan náà nínú àlá ìṣerere wọn, kí wọ́n sì máa ṣiṣẹ́ tọ̀ lọ tó ń ti àdúrà. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà yìí pé ohun tó ń pa wá lẹ́rìn kò ní pa wá lẹ́kún o. Àmín. Fúnmi Adénúgà ló mú ìròyìn ọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.